dédé àkókò yìí. Gbogbo àwọn ọmọ Nàìjá mo kí wa wípé a kú àkókò yìí o. Torí pé orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè gbogbo wa ni, orílẹ̀-èdè tó ṣàn fún wàrà àti fún oyin ni. A sì mọ̀ wípé ìlú tó bá ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin, àfi ká jọ bójútó wàrà bẹ̀ àti oyin bẹ̀ kó má bàa bọ́ mọ́ wa lọ́wọ́. Ẹ káàbọ̀ sí ètò Ojú la kàn fi ń ṣọ́rí ní ìkànnì Family FM 88.5. Ojú la kàn fi ń ṣọ́rí, ètò tí a fi ń ránra wa létí wípé ààbò ìlú yìí ó dọwọ́ gbogbo wa o. Gbogbo wa ni, kì í ṣe àwọn agbófinró nìkan. Ojú la kàn fi ń ṣọ́rí, èyí tí àjọ PCRC Àdátán Royal Area Command tí wọ́n gbé kalẹ̀ níkànnì Family FM 88.5. Kí gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àwa tá à ń gbọ́ wa lókè òkun tẹ́ ẹ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kí a lè mọ̀ wípé ààbò ìlú yìí àjọṣe wa ni o. A ti mọ̀ pé ní gbogbo ọjọ́rú ní agogo 11 sí 12 ètò tó máa ń gborí afẹ́fẹ́ kan, òun náà ni Ojú la kàn fi ń ṣọ́rí, èyí tí àjọ PCRC ti Àdátán Area Command lábẹ́ àkóso bàbá wa Honorable Taiwo Akínlábí Akínrógun gbogbo ìlú Ọbántòkòǹbí ní ìlú Abẹ́òkúta, tí wọ́n tún jẹ́ Chief of Staff fún gbogbo àjọ PCRC lórílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n gbé kalẹ̀ tó fi rán wa létí wípé ẹ má jà sọwọ́ pọ̀tàn o. Gbogbo àwọn community wa, gbogbo àwọn chairman community kankan àti gbogbo àwọn ìgbìmọ̀ community kankan, ètò yìí la fi bójú wò ó, kí ni ohun tó ń ṣẹlẹ̀ ní àdúgbò wa, torí pé abala mẹ́ta ni ó pín sí. Abala àkọ́kọ́ òun ni jẹ́ wí tèmi, kí ni tẹ́ ẹ fẹ́ sọ, kí ni tó ń lọ ní àdúgbò yín tẹ́ ẹ fẹ́ fi tó wa létí. Abala kejì, àlejò mi tí wọ́n máa sọ̀rọ̀ lórí ohun tá a fẹ́ sọ lé lórí yìí, wọ́n ti wà nínú ilé tí wọ́n wá ṣojú àjọ PCRC fún ètò tòní. Àlejò wa, ẹ bá mi dárúkọ yín kí gbogbo àwọn ará ilé kó gbórúkọ yín. Mo kí gbogbo ilé ní àpapọ̀, mo tẹ̀ ń kí olóòtú. Orúkọ mi ni Engineer Kúnlé Lambo, tí mò ń ṣe aṣojú PCRC láti Bódèlúdé, tí mo dẹ̀ wá dúró fún ẹgbẹ́ PCRC Àdátán Area Command lónìí. Ẹ ṣé. Ohun bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa tí a gbé wá fún ètò Ojú la kàn fi ń ṣọ́rí fún tòní. Orúkọ mi, èmi náà ni mo ń ṣojú ọ̀gá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù àgbà ọ̀rọ̀ tó ró gbàm lórí afẹ́fẹ́. Ṣómìwá Emmanuel ògo ọ̀rọ̀, ọ̀gá mi ń jẹ́ àgbà ọ̀rọ̀. Lágbára Ọlọ́run, a ò ní dìdàkudà. Ògo Ọlọ́run nínú ayé wa yóò máa tẹ̀síwájú. Àlejò wa tí ẹ ti gbóhùn wọn, ẹ jẹ́ n tún dárúkọ wọn sí fún àǹfààní ẹ̀yin tí ẹ ò gbọ́ nígbà tí wọ́n dárúkọ wọn. Àwọn náà ni Comrade Lambo Adékúnlé, ẹ ṣé mo gbà, tí wọ́n jẹ́ PCRC chairman fún Bódèlúdé division ní ìlú Abẹ́òkúta ń bí. Bàbá wa, mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Kí n tó máa tẹ̀síwájú, àjọ PCRC tí ó jẹ́ Àdátán Area Command, apá ibo ni ọwọ́ wọn tàn dé ní ìpínlẹ̀ Ògùn yìí tí wọ́n ṣe àkóso lórí? Àjọ lákọ̀ọ́kọ́, mo máa kí ọ̀gá wa Honorable Taiwo Akínlábí fún iṣẹ́ takuntakun tí wọ́n ń gbé ṣe nínú ẹgbẹ́ PCRC pàápàá, àti state chairman wa ní Ogun State níbí, Honorable Samson Pópóọlá, pé wọ́n kú iṣẹ́, nítorí pé látìgbà tí wọ́n ti wà lórí ètò yìí, tí wọ́n ti ń tukọ̀ ètò yìí, a rí pé ó ń tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi, àjọ PCRC ní tí ń ṣe ti Àdátán Area Command, ó tàn tí ó dẹ̀ ní ẹ̀ka tó pọ̀. A ní division 8 ọ̀tọ̀ọ̀tọ̀ tó bẹ̀rẹ̀ láti Àdátán fún ara rẹ̀, a ní Ọbántòkò, a ní Arẹ́gbẹ́, a ní UNAP Harmony, bẹ́ẹ̀ ni FUNAB Harmony, bẹ́ẹ̀ náà ni a ní Ọ̀dẹ́dá, Arẹ́gbẹ́ náà wà nù wọn. A dẹ̀ ní Ẹnugádà, Bódèlúdé náà tí mo ti wà nù wọn. Òkètòkú òun ló ṣe ẹ̀kẹjọ. 8 ni a ní.
ṣùgbọ́n gbogbo mẹ́jọ̀jọ yìí la rí pé wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà pẹ̀lú àkóso àwọn DPO wa. So níbi tí ẹ̀ka yẹn tàn dé kò sí ibi tí a ti rí iṣẹ́ takuntakun tí wọ́n gbé ṣe tí ó dẹ̀ ran àwọn aráàlú lọ, most especially community tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn. So a kí wọn. Ẹ ṣé olóòtú. Bàbá wa ẹ ṣé gan ni. Gbogbo ibi tí àjọ PCRC ti Àdàtán Royal Area Command tí wọ́n tàn dé òun lẹ ti gbọ́ yìí. Bóyá ẹ̀yin gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Ẹ jẹ́ n tún béèrè lọ́wọ́ àlejò wa. Ìdí nìyẹn tí mo ṣe béèrè ibi tí wọ́n tàn, torí àwọn kan sọ pé níbo ni wọ́n wà. Àwọn kan ò tẹ̀ mọ̀ wípé PCRC ibi báyìí nílé ẹgbẹ́ wọn wà. Bàbá wa Comrade Lambo Adékúnlé, tí èèyàn bá máa darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, ọmọ ọdún mélòó ló gbọ́dọ̀ wà? Bóyá ó ti gbọ́dọ̀ máa lo mọ́tò ni o, bóyá ó ti gbọ́dọ̀ ní nǹkan kan kó tó darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, torí pé àwọn kan wà tí wọ́n jẹ́ obìnrin tí wọn ò gbọ́ nípa dídarapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, kódà tí wọ́n jẹ́ ọkùnrin náà. Ìgbésẹ̀ wo lẹnìyẹn lè gbé kó tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ àjọ PCRC? Màá mú ní kọ̀ọ̀kan lóòtú. Ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, ó bẹ̀rẹ̀ láti ọdún méjìdínlógún 18 years. A ní àǹfààní àtòrí ọ̀fẹ́ láti darapọ̀ ní ọkùnrin àti lóbìnrin. Ṣùgbọ́n pàápàá ó máa ń ṣe mí láàánú fáwọn ọ̀dọ́ wa tó jẹ́ pé àwọn ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè tá a wà yìí tàbí ìlú tí a wà yìí wọ́n á fẹ́ yẹra. Mo dẹ̀ kí Honorable wa Táíwò Akínlábí fún iṣẹ́ takuntakun pàápàá tí wọ́n ṣe lórí àwọn ọ̀dọ́ ní àkókò yìí, nítorí pé àwọn ọ̀dọ́ yẹn wọn ò mọ̀ pé àwọn ní ògo ọjọ́ ọ̀la, wọ́n wá ń yẹra fún iṣẹ́ wọn. Ìgbà ó lè ní kàn wọ́n. Ẹ̀tọ́ wọn ni láti darapọ̀ mọ́ ẹgbẹ́ PCRC nítorí pé ètò ààbò ó ṣe pàtàkì. Nínú community a máa ń sọ kinní kan, bí a bá fa omi tá a faná tá a dún àdúgbò ṣe, ó máa tán, ó máa nópin nígbà kan. Ṣùgbọ́n ètò ààbò títí láéláé ni, nítorí pé bẹ́ẹ̀ bá ṣe ń gba bí wọ́n ń gba bí yọ sí yín, tẹ́ bá wá relax wọ́n á wọlé tọ̀ yín lára, wọ́n á dẹ̀ ṣe yín lọ́ṣẹ́. So mò ń rọ àwọn èèyàn wa láti wá darapọ̀, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n wà ní agbègbè kankan ní gbogbo division tí mo dárúkọ yìí, kí wọ́n gbìyànjú láti lọ sí divisional head tó bá wà ní ọ̀dọ̀ wọn láti lọ forúkọ sílẹ̀ pẹ̀lú àwọn PCRC. Wọ́n ní iṣẹ́ tó fẹ́ ṣe, nítorí pé bí àwa náà ṣe ń ba lọ yìí, a máa fi sílẹ̀ nígbà kan, àwọn náà ló máa take over lọ́wọ́ wa. Nígbà tán ò bá sí níbẹ̀ kí ni wọ́n fẹ́ mọ̀? So à ń rọ̀ wọ́n níbi gbogbo tí wọ́n bá wà, àtọkùnrin ni o, ò bá jọ̀dọ̀ lọ́kùnrin, ò bá jọ̀dọ̀ lóbìnrin, kan darapọ̀. Kò dẹ́ ṣe pé ká débẹ̀ kó yá jẹ́ pé irú ọ̀dọ́ tó darapọ̀ mọ́ PCRC òun la máa bá nídìí ìbàjẹ́. If you come there, you get arrested. So àwa gangan a gbọ́dọ̀ fọra mọ́, a gbọ́dọ̀ wéra mọ́, a gbọ́dọ̀ mọ ọmọ ẹni tá à ń ṣe láti lè bá ọlọ́pàá ṣiṣẹ́. So mò ń rọ̀ àwọn ọ̀dọ́ kí wọ́n darapọ̀ mọ́ wa. Tá a bá dẹ̀ fẹ́ darapọ̀ kò le, just go straight to your divisional head. Lọ síbẹ̀, àwọn fọ́ọ̀mù ti wà ńbẹ̀. Wọ́n á tẹ́ bá ti sọ pé ẹ fẹ́ darapọ̀. Ìyẹn ni pé àgọ́ ọlọ́pàá tó bá tẹ́ bá ti mọ̀ pé òun ló súnmọ́ yín, ẹ lọ síbẹ̀. Ẹ sọ fún wọn pé ẹ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ PCRC. Tẹ́ bá ti débẹ̀, ẹ béèrè fún fọ́ọ̀mù, wọ́n á pè wá, àmọ́ bí fọ́ọ̀mù yẹn ṣe máa tò yín lọ́wọ́. Ẹ fìlì fọ́ọ̀mù àwọn ẹ̀tọ́ tó bá yẹ ká ṣe. Àwọn community leader tó bá wà láti ibi tẹ́ ẹ ti wá, à á béèrè pé irú èèyàn wo lẹ jẹ́. Ẹ máa ṣe ìwádìí. A máa ṣèwádìí fínífíní láti mọ irú èèyàn tẹ́ ẹ jẹ́ ká tó lè gbà yín sínú ẹgbẹ́ PCRC. So ọ̀nà tẹ́ lè fi darapọ̀ nígbà tẹ́ bá wá dé, àwa sọ àwọn procedure, àwọn ètò gbogbo bíi tí ẹ máa gbà bẹ́ẹ̀ ṣe máa rìn, á sọ fún yín nígbà tá a bá ti ṣèwádìí yín tán bí a ṣe ń bọ́ ṣe lè darapọ̀ mọ́ wa nìyẹn olóòtú. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nínú ilé, a mọ̀ọ́mọ̀ béèrè ìbéèrè yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ máa wò pé ó lójú àwọn tó lè darapọ̀ mọ́ PCRC, pàtàkì jùlọ àwọn ọ̀dọ́, àwọn obìnrin, èyí tó dàbẹ́ ni pé wọ́n máa ń ní ìpèníjà, wọ́n sì jẹ́ akíkanjú. Lóòótọ́ ló jẹ́ obìnrin, ṣùgbọ́n wọ́n jẹ́ akíkanjú obìnrin tí wọ́n fẹ́ láti darapọ̀ mọ́. Òun lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa Adékúnlé Samuel ní ẹ̀ẹ̀kan yẹn. Bàbá wa, mo tún fẹ́ béèrè ìbéèrè mi báyìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé gíga tó
tó jẹ́ bí àwọn yunifásítì wa tí wọ́n wà ńbẹ̀. Ǹjẹ́ àjọ PCRC, ǹjẹ́ iṣẹ́ wa dé àwọn iléèwé gíga yìí? Bẹ́ẹ̀ ni olóòtú. Ẹ rí i pé mo dárúkọ àwọn ọ̀gá wa méjì yẹn nígbà tá à ń bẹ̀rẹ̀. Ìdí tá a fi ń dárúkọ wọn nìyẹn. Àwa ò tẹ̀ wá sọ pé iléèwé gíga, a bẹ̀rẹ̀ láti secondary school láti lọ darapọ̀ wọn, láti ṣe sẹ́mínà fún wọn, láti mọ nǹkan tí ètò ààbò ń jẹ́. A dẹ̀ tún lọ ṣe sẹ́mínà fún wọn kí wọ́n yàgò fún ohun tá à ń pè ní cultics. Nítorí pé kò ṣe àǹfààní kankan fún tá a bá wò lẹ́nujọ́ mẹ́ta, àwọn náà ló ń para wọn. Kí ni èrè tí wọ́n rí jẹ ńbẹ̀? Àti gbégbésẹ̀ yìí. Then láti state náà, àti gbégbésẹ̀ dé àwọn higher institutions bíi Mapoli, universities, láti jẹ́ kí wọ́n mọ̀ pé ètò ààbò ó ṣe kókó, ó ṣe pàtàkì. Then wọn ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn ọmọkọ́mọ, kàkà bẹ́ẹ̀ kí wọ́n kó darapọ̀ mẹ́gbẹ́ PCRC kí àwọn náà kí wọ́n lè mọ̀ pé látara ètò ààbò àwọn náà àdébẹ̀. PCRC tá a dẹ̀ ń sọ yìí, by the time you get there, tẹ́ ẹ bá débẹ̀ ẹ tún mọ̀ èèyàn sí i. Gbogbo nǹkan tẹ́ ẹ ń wá tí ẹ lọ ń darapọ̀ mọ́ àwọn ọmọkọ́mọ yẹn, ẹ máa rí nǹkan tó dá ń bẹ̀, ẹ máa bá àwọn èèyàn gidi pàdé, ẹ máa bá àwọn èèyàn gidi tò. So ìgbésí ayé náà á dẹ̀ dáa. So àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ wọn nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa nínú ilé, gbogbo ẹ̀yin màmá, gbogbo ẹ̀yin abiyamọ lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ mọ̀ wípé ọmọ wa ó lè rí nǹkan kan dìmú lórí ètò tí à ń sọ lónìí yìí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń bẹ níléèwé gíga, kódà ní secondary school tá à ń pè ní iléèwé girama, tó jẹ́ wípé wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn. Púpọ̀ wọ́n sì ń wá ọ̀nà láti yọra wọn kúrò. Àlejò wa Adékúnlé Samuel, lórí àwọn tí irú nǹkan báyìí tí wọ́n bá ń ṣẹlẹ̀ sí, tí wọ́n ń gbọ́ wa nínú ilé, kí ni ìgbésẹ̀ tí wọ́n lè gbé? Torí pé wọ́n wà níléèwé girama, wọ́n fi tipátipá mú wọn wọnú ẹgbẹ́ òkùnkùn. Ohun àkọ́kọ́ tí mo mú wá, èkejì mo sì ń bọ̀ lórí ẹ̀, èkejì lórí ìtàwọn bólàbólà. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé àwọn ló ní ọjọ́ ọ̀la wa. Àwọn ọjọ́ ọ̀la wa wọ̀nyí wọ́n sì wà ní yunifásítì, èmi wà níléèwé girama. Wọ́n ti fi agbára mú wọ ẹgbẹ́ òkùnkùn tẹ́ ẹ mẹ́nu bà lẹ́ẹ̀kan yẹn. Àjọ PCRC, ìgbésẹ̀ wo nírú àwọn ẹni bẹ́ẹ̀ lè gbé láti kúrò nínú ẹgbẹ́ yìí? Ẹ ṣé olóòtú, òun ló easy jù. Gbogbo ọmọkọ́mọ ní ibi gbogbo tí ó bá ti ṣi ẹsẹ̀ gbé, tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn, tó wá ń wá ọ̀nà àbáyọ là ń là sílẹ̀ nísìnyí. Ọ̀nà àbáyọ ni ìwọ ṣáà gbìyànjú lọ sí station tó bá ní ẹ̀sìn ẹ̀, fara ẹ̀ hàn ń bẹ̀. Bí ó bá tẹ̀ jẹ́ pé o fara ẹ̀ hàn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òkùnkùn, ṣáà sọ pé o fẹ́ rí àwọn PCRC tó wà ń bẹ̀, jẹ́ ká mọ ìgbésẹ̀ ibi tó ti bá dé. Àjọ rí DPO tó bá wà ń bẹ̀. Kò ní jóun nìkan. Kò ní jóun nìkan. À á ṣàlàyé fún, à á dẹ̀ sọ ó ti bọ́. Ìdí nìyẹn tí mo fi sọ pé àwọn ọmọ ọ̀dọ́ ni ó ṣe pàtàkì fún láti darapọ̀ mọ́ ẹgbẹ́ PCRC. Nítorí pé tó bá ti dé gbogbo ìṣòro tí wọ́n rò pé ó wà nínú ayé ẹ̀yàn, ó ti tán. Fìyẹn lẹ̀ fún ọlọ́pàá. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé ọlọ́pàá kí ń jẹ́ kó yí àwọn èèyàn wa. Kò sí bá ṣe lè ṣe, we cannot do without police. Ọ̀rẹ́ aráàlú ni wọ́n. Àwa kan rò kó bóyá ọ̀tá wa ni wọ́n. Ẹ̀yin ẹ súnmọ́ wọn. Tẹ́ ẹ bá súnmọ́ wọn, ẹ mọ̀ pé ọ̀rẹ́ aráàlú ni wọ́n. Mélòó tí ọlọ́pàá bá ṣe nǹkan tí ò da méjì fún ẹ, á ṣe nǹkan tó da mẹ́jọ fún ẹ. Èèyàn ni wọ́n náà. Bẹ́ẹ̀ ni, èmi gan ti rí àpẹẹrẹ kan rí. Téèyàn bá ṣe nǹkan, olóòtú ẹ jẹ́ sáré fún yín ní àpẹẹrẹ kan. About bíi 2 months ago now, mọ́tò mi ní fault, mo dẹ̀ ṣí bonnet, mo gbé fóònù sínú mọ́tò. Within 2 minutes tí mo fi ṣí bonnet, ọlọ́kadà dẹ̀ ti mú fóònù mi. Wọ́n ti mú lọ. I now go to the police station. Mo lọ report ńbẹ̀. Nígbà tí mo débẹ̀, mo sọ fún wọn, wọ́n jí fóònù wọn nínú pálí wá. Mi ò sẹ́ni tí mo jẹ́.
wọ́n gba pálí lọ́wọ́ mi, wọn ò béèrè £1 lọ́wọ́ mi. Mi ò tí ì retrieve line mi tí wọ́n ti recover fóònù yẹn fún mi. tó ti bá yín rí padà. ìṣẹ́nà kí wọ́n charge mi kán tó ṣiṣẹ́ wọn. ẹ̀ẹ́dẹ̀ sọ ló èèyàn mo dẹ̀ sọ èèyàn tí mo jẹ́ nọ́tọ̀ǹtì tí mo wá fẹ́ lọ tán tó ń wá mi pé kí wá gba fóònù mi tí mo wá padà síbẹ̀ ni mo ṣe ń sọ èèyàn tí mo jẹ́ fún wọn. Gẹ́gẹ́ bí ọmọlúwàbí nǹkan tó wà lọ́wọ́ mi at my own convenience ni mo fi fún wọn tí ò sí pé bóyá kí wọ́n ṣe ń charge mi. So ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sọ̀rọ̀ ọlọ́pàá láìda, ẹ̀yin náà ẹ súnmọ́ wọn tí ẹ bá ní anything ẹ lọ síbẹ̀ ẹ sọ ìṣòro yín fún wọn. So ọlọ́pàá wà fún gbogbo ènìyàn, wọn ò ṣe ọ̀tá aráàlú, ọ̀rẹ́ aráàlú ni wọ́n. Àwa la rò pé ọ̀tá, ẹ mọ̀ pé tá a bá rí ejò ń sìn ẹ̀rù máa ń bà wá láti súnmọ́ ejò ní, ṣùgbọ́n tó bá súnmọ́ ejò ìṣù á sá fún ẹ. So ẹ jẹ́ a súnmọ́ wọn, ọ̀rẹ́ aráàlú ni ọlọ́pàá. Gbogbo ẹ̀yin ará ilé, ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o, ọ̀rẹ́ ará ìlú làwọn agbófinró wa jẹ́. Èmi gan fúnra mi mo ti rí ìrànlọ́wọ́ wọn kan. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ jẹ́ á bá wọn rẹ́. Gbogbo àwa tá à ń bẹ nínú ẹgbẹ́ òkùnkùn tí ò ṣeé sọ sí gbangba, wọ́n ti fi ọ̀nà àbáyọ hàn wá wípé ká lọ sí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ká béèrè àjọ PCRC. Tó bá jẹ́ wípé ẹ ò fẹ́ fi ara yín hàn fáwọn agbófinró nìkan, àjọ yìí chairman tó bá wà ńbẹ̀, ẹ̀yin àti chairman yìí ẹ lọ rí ẹni tó jẹ́ DPO ní àjọ ọlọ́pàá yìí, ẹ sì ṣàlàyé ara yín. Ó sì dá mi lójú pé ààbò ó wà lórí yín, torí pé ìdí nìyẹn tá a fi pe ètò yìí ní Ojúlakàn fi ń ṣọ́rí, èyí tí àjọ PCRC Àdàtán Royal Area Command tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ká má bàa jẹ̀bi, ká má bàa sọ pé wọn ò sọ fún mi nígbà tọ́wọ́ agbófinró bá tẹ̀ ọ́. Ìdí nìyí la ṣe ń polongo síta. Bàbá wa, bóyá tí n bá padà dé láti òkè lọ́hùn-ún, a fẹ́ sọ̀rọ̀ nítorí àwọn ọ̀dọ́ tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan yẹn. Mo wà ní àdúgbò kan, ojú mi rí ni o. Ọ̀dọ́ lẹni tó pe ṣarinṣarin yìí, ó dẹ̀ wọnú ilé àkọ́kù, ó kó àwọn irin kan jáde, kódà ó gbé orí fáànù jáde àtàwọn páànù àtàwọn wáyà, ó wá gbé fún ṣarinṣarin. Ibi tí mò ń sọ yìí kì í ṣe gbangba o, ó lọ pe ṣarinṣarin yẹn wá ní kọ̀rọ̀, ó wá tà fún un ní kọ̀rọ̀ yẹn. A fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ṣarinṣarin yẹn gangan nítorí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ládìgbẹ́. Mo máa mẹ́nubà àjọ PCRC ní ìgbésẹ̀ tí wọ́n gbé ṣáájú, torí èmi náà wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe sẹ́mínà tí wọ́n fi ìwé ránṣẹ́ sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wa, ṣùgbọ́n síbẹ̀ a ò tí ì rí iṣẹ́ kankan lórí ẹ̀. Kí ni àjọ PCRC tún ṣì ń bá wa ṣe? Torí pé wọ́n ṣì lọ ká wáyà ilé onílé o. A ti rí ilé tí wọ́n kọ́ tán ní community kan tá a dẹ̀ sọ pé PCRC wà ńbẹ̀, tí àwọn ṣarinṣarin yìí tí wọ́n sì wọ orí òrùlé lọ, tí wọ́n lọ ká wáyà. Ìmíì wà tọwọ́ tẹ̀, tọwọ́ agbófinró tẹ̀. Àjọ PCRC, iṣẹ́ wo lẹ̀ ń bá wa ṣe lórí àwọn nǹkan tá à ń sọ yìí? Torí pé nǹkan kan, ẹ jẹ́ n lọ sókè lọ́hùn-ún, tí n bá padà dé ẹ wá bá mi ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ iṣẹ́ tí PCRC ń bá wa ṣe lórí eléyìí. Ẹ jẹ́ n pé wa káàbọ̀ padà. Tá bá ní kò kàn wá, a ò lè sọ. Tó bá wá jẹ́ pé ó wá panumọ́ gẹ́gẹ́ bí PCRC máa sọ wípé if you see something, say something. Má panu rẹ mọ́. Tó o bá rí ohun tó ń lọ ládùúgbò rẹ, ó jẹ́ ya ké gbàjarè síta kí àjọ PCRC kó lè bá wa wá ọ̀nà àbáyọ sí. Ẹ jẹ́ máa fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ àjọ T&T tí wọ́n ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀, torí pé àwọn onígbọ̀wọ́ ètò yìí ò yẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn, ká yìn wọ́n. MD Cow Venture, a kí yín púpọ̀, nítorí pé tí ò bá sí àwọn ètò yìí, àwọn náà tún ń kún wa lọ́wọ́ ńbẹ̀ o. Bóyá ẹ̀yin nílò màálù tàbí ẹ ní ayẹyẹ tí ẹ fẹ́ ṣe, ẹ lè kàn sí MD Cow Venture àti Kenny nípa ohun tẹ́ ó fi dání tí wọ́n pè ní ohun jíjẹ màálù ni, tàbí ẹ fẹ́ rà á lẹ̀ síbẹ̀
tẹ́ ẹ bá sanwó rẹ̀ tán tẹ́ ẹ lọ gbé màálùú yín, àǹfààní wà púpọ̀ tí à ń sè, bóyá ice block tàbí ohun tí ó mú nǹkan tutù làwa nílò, ẹ kàn sí àwọn àjọ yìí lágbára Ọlọ́run. Ìbùkún Ọlọ́run yóò máa wà nínú iṣẹ́ wa. Àlejò tí mo gbà wọlé tí ẹ ti ń gbóhùn wọn, tí wọ́n jẹ́ Comrade Lambo Adékúnlé Samuel, ohùn wọn lẹ ti ń gbọ́. Ìbéèrè tí wọ́n jẹ́ PCRC chairman Ibode Olúdé division ní Abẹ́òkúta ń bí, àwọn lẹ̀ ń gbóhùn wọn. Àlejò wa, gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan, kí ni àjọ PCRC? Torí pé mo fẹ́ ṣojú òpó lẹ̀, mo mọ̀ pé àwọn èèyàn wa máa ní ìbéèrè kan tàbí méjì, pàtàkì jùlọ lábala tí a pè ní bá ń gbọ́ tèmi, tó jẹ́ wípé wọ́n ń là nǹkan kan kọjá. Ẹ bá mi dáhùn ìbéèrè yẹn wípé àwọn tí wọ́n máa ń jẹ́ bólàbólà tá a pè ní ṣarinṣarin, kódà àwọn kan náà tún ti wà báyìí, àwọn obìnrin wọn, ṣé magnet àwọn máa ń fi nǹkan wọ́lẹ̀ títí kan àárín agboolé, òun ni wọ́n máa ń ṣiṣẹ́ sí. Kí ni àjọ PCRC, kí ni ìgbésẹ̀ tí wọ́n bá wa gbé lórí àwọn èèyàn wọ̀nyí? Torí pé wọ́n sì ń wọnú agboolé o. Ẹ ṣé olóòtú, kí n tó lọ sórí ìbéèrè yín yẹn, màá kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ DPO mi ní Ibode Olúdé division pé wọ́n kó CSP Ọlámilékan Omíṣọpẹ́. Láìpẹ́ ni wọ́n dọ́dọ̀ wa, àwọn àti DC wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí àwọn nǹkan tẹ́ ẹ̀ mẹ́nu bà yìí. Wọ́n wọ gbogbo inú agbègbè láti lè bá wa fọ̀ mọ́. Wọn ò wojú, pàápàá jùlọ wọ́n ṣiṣẹ́ lórí àwọn ọlọ́kadà. Àwọn èèyàn wa pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn ní gbogbo alájọ náwó ń bẹ̀. Wọ́n fẹ́ lè máa discourage àwọn ọlọ́pàá yìí. Mo fẹ́ sọ fún wa pé ṣé ẹ rí àwọn ọlọ́kadà yẹn, a lot of atrocities tó ń ṣẹlẹ̀. Ṣé ń gbọ́n sọ lẹ́ẹ̀kan pé ọlọ́kadà ló mú fóònù nínú mọ́tò yìí, ó ń kọjá lọ lórí tó mu within a second. Àwọn ọlọ́kadà yìí, àwọn patrol wà káàkiri, checkpoint wà káàkiri láti checkmate wọn, láti béèrè. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn á máa sọ pé kí ló dé ọlọ́kadà ń dà wọ́n láàmú. Bí wọn ò bá dúró ń bẹ̀, wọn ò ní mọ̀ èyí tó jẹ́ kọ̀rọ̀wọ̀ sínú wọn. Látara bẹ̀, lórí àwọn checkpoint yìí, a ti rí ibi tí wọ́n ti rórí èèyàn lórí báàgì lágbègbè tiwa, a ti rí ìbọn lóríṣiríṣi tí wọ́n ti discover bẹ̀. Ǹjẹ́ tí wọn ò bá dúró, ǹjẹ́ wọ́n lè rí wọn mú? Láíláí. Wọn ò lè rí wọn mú. So mo ń rọ àwọn aráalé, ẹ jẹ́ á cooperate pẹ̀lú àwọn ọlọ́pàá. Mo ti sọ lẹ́ẹ̀kan pé èèyàn ni wọ́n, àwọn náà lè ṣe tiwọn, but at the same time 75-80% ní nǹkan tí wọ́n ń ṣe fún wa tó jẹ́ àǹfààní fún àwọn ará ìlú. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó gbé ìbọn yẹn, ṣé wọ́n mọ̀ bóyá èmi àbí ìwọ lẹni ẹ fẹ́ wá bá lé tí wọ́n ti discover lójú ọ̀nà. Bẹ́ẹ̀ bó ṣe lọ nìyẹn. So mo ń rọ̀ wá, ẹ jẹ́ á cooperate. Mo dẹ̀ sọ fún àwọn èèyàn tó bá pè mí, tí ẹ bá lọ síbẹ̀ tó bá check in, tí ìwé yín bá pé, ẹ pè mí, màá pè wọ́n. Mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọn ò níwèé. Ẹlòmíì ńjọ́ tó ti rọ̀ ọ̀kadà ló ti gbàwé sínú ọ̀kadà ẹ̀. Mo ń rọ̀ wá, ẹ jẹ́ á lọ gbàwé ọ̀kadà wa láti lè jẹ́ kí ọlọ́pàá má máa embarrass wa. So mo wá fẹ́ lọ sórí ìbéèrè yín. Ṣé ẹ rí àwọn bólàbólà yẹn, àwọn ọlọ́pàá náà ló ń ràn wá lọ́wọ́. Wọ́n ti mú kan ní ìdájí tó kó bátìrì, tó kó gbogbo nǹkan, tó yẹ kí checkpoint náà ni wọ́n ti mú. Nígbà tí a máa mú, ẹni tó ní bátìrì, wọ́n fo fẹ́ǹsì ẹ̀ wọlé ni. Ṣé wọ́n á gbà ní police station? Ǹjẹ́ tọ́lọ́pàá ò bá sí ńbẹ̀, ṣé wọ́n á mú bólàbólà yẹn? Wọn ò lè rí mú. Wọ́n ò ń wá lọ́sàn-án náà, wọ́n ṣẹ́ rí, wọ́n á wá lọ́sàn-án, wọ́n á wo bí àdúgbò ṣe rí. Ilé tó bá jẹ́ pé ilé tí wọn ò tíì parí, wọ́n á wá ká wáyà ńbẹ̀. Àwọn aráàlú náà tá a bá wá rí wọn, àní lè bí wọn. Iṣẹ́ community àti PCRC, tá a bá wà ní PCRC tó wà ńbẹ̀ yẹn, community ló stand fún. We just have to work hand to hand. If you see something, say something. Kò ó ṣe fún àwọn aráàlú àti PCRC alájọ iṣẹ́ papọ̀ ni. Tẹ́ bá ẹ ṣáà pè àwa, bẹ́ẹ̀ bá pè wọ́n, ẹ dá wọn dúró, ẹ challenge wọn. Nítorí pé tá a bá ṣe yẹn, ọ̀pọ̀lọpọ̀ property tí wọ́n ń kó àwa la ní. Àwọn bẹ́ẹ̀ náà, àwọn náà ló ń gé cable nínú transformer. Tó bá gé cable tán, oṣù 6 nílò náà, àwa náà láti dáwó, àwa rí wọn, àní pè wọ́n. Tá a bá tún wá ní ká gbọdẹ, àní sanwó ọdẹ ládùúgbò. Ṣòótọ́
gbogbo ẹni tó ò bá sanwó ọdẹ lọ fọjọ́ ẹ̀sùn ọlọ́pàá tó bá wà lágbègbè yín ọ̀bàyéjẹ́ ni wọ́n fẹ́ dà lóru ni. Èmi ò rí reason tá a lè fi sanwó ọdẹ púpọ̀, gbogbo wọn ò lè wà níta at the same time. Bá a bá ṣe vigilante gan á rẹ̀ wá níjọ́ kan, ṣùgbọ́n tọ́dẹ bá wà ń bẹ̀ ọdẹ ni pé láti pè wá sí àkíyèsí láti lè borí àwọn nǹkan wọ̀nyẹn. Tá a bá ṣe gbogbo yẹn, àwọn búlábùlà náà wọ́n á sá olóòtú. So ó wà lọ́wọ́ èmi àti rẹ, ẹ jẹ́ a cooperate pẹ̀lú ní gbogbo àdúgbò tá a bá wà. Ìsídá CDA ni o, CDC ni o, zona ni o, ẹ lọ síbẹ̀. Anywhere àtẹ bá ti lọ, ẹ pè wọ́n sí àkíyèsí, wọ́n á dá yín lóhùn. Ẹ ṣé olóòtú. Gbogbo àwa tí à ń gbọ́ wa nínú ilé, mo fẹ́ ṣojú òpó lẹ̀. Ẹ jọ̀ọ́ tá a bá ti ṣojú òpó lẹ̀, ẹ bá wa sún sẹ́yìn nídìí rédíò yín ká lè gbọ́ra wa yé dáadáa, Gbogbo àwa tá a wà ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti Family FM 88.5, Family FM 88.5, Akínyìn, Akínọlá, Olúwarántìmí, ẹ ṣé púpọ̀ àti gbogbo ẹ tẹ̀ ń wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yìí. Bóyá ní nǹkan kan tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ àlejò wa, abala bá mi gbọ́ tèmi òun la wà yìí, tàbí ìbéèrè kan tẹ́ fẹ́ béèrè lórí ohun tí wọ́n sọ 090-300-88885 tàbí 080-5885-0885 080-5885-0885. Hello. Ẹ káàárọ̀ sà. Mr. Ṣeun láti Randa. Ẹ ṣé, ìbéèrè yín. Ẹ ṣé. Ẹ ṣé sà wá. Ojú òpó yẹn ṣe bákan. Hello. Nẹ́tíwọ̀kì ni. Kàn pè padà. Ẹ lè pè padà. Hello. Hello, a kú ọdún náà. Ẹ ṣé ìyá mi. Yẹ̀sà, a kú tún máa rà náà máa tẹ̀sán wa. Àmín Ọlọ́run. Arábìnrin Ògúnlẹ̀ ló láti bọ̀dẹ̀ olúdé ni, àti bàbá wa láǹbọ̀ o. Ẹ ṣé. Àti wọn kú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún wa ní gbogbo ìjọ náà á darí wọn pẹ́ lórí dáadáa o. Àmín, ẹ ṣé mà. Àmọ́ àkíyèsí tèmi fẹ́ pé wọ́n sí ni ọ̀rọ̀ àwọn bọ́lábọ́lá tí wọ́n sọ fún ní ìsìn. Lọ́sọ̀kọ́tà bá rí nǹkan ká máa gbọ́ síta. Ìfọ́sẹ̀lẹ̀ ní àdúgbò mi ní àbí ìjà àwọn oníṣẹ́. Tí àwọn bọ́lábọ́lá yẹn tí wọ́n wọlé ọkọ̀ ní àdúgbò wa ń bẹ̀ táwọn ọkọ̀ dẹ̀ rí mú. Bẹ́ẹ̀ kó fẹ́ ṣá wọn, àwọn náà dẹ̀ gbìyànjú láti ẹ̀sìn ìpara wọn láti dojú kọ́pà padà. Àwọn amúlọ sí padà dé police station. Wọ́n yóò ń sọ pé kọ́kọ́ lọ sí tiẹ̀ náà kí wọ́n tó dá padà. Ǹjẹ́ ó ṣeé ṣe tó bá fi ẹ́ bá tó rí nǹkan bẹ́ẹ̀ yẹn tó máa yọ àwọn èèyàn lára láti bá wa mú nǹkan bẹ́ẹ̀ yẹn fà. Tí mo fẹ́ pọ̀ ọ̀dà gbèsè lórí mi. Ẹ ṣé màmá wa. Ṣé rí inú mi dùn bẹ́ẹ̀ tẹ́ ṣe béèrè yẹn. Ṣé rí tá a bá ti mú wọn báyẹn? Àwa fúnra wa á nẹ́tọ̀ọ́ láti ṣá anybody tá a bá mú. Tó bá tẹ̀ jẹ́ pé ó wá ṣá wa, because tá a bá ti ṣá ọlọ́pàá, first thing tọ́lọ́pàá gbọ́dọ̀ ṣe ni pé kán kọ́kọ́ lọ treat ẹ̀, nítorí pé ṣé mọ̀ pé tọ́wọ̀n bá treat ẹ̀ tó bá kú kò sẹ́jọ́ mọ́. Ẹ má bínú mà o. Nǹkan àkọ́kọ́ nìyẹn, ká kọ́kọ́ treat ẹ̀ kí ara ẹ̀ balẹ̀ náà. Tára ẹ̀ bá wá balẹ̀, àwa ṣe ìbẹ̀rẹ̀, ọlọ́pàá ò ní gbèsè lẹ́yìn. So ẹ jọ̀ọ́ ẹ má bínú lórí nǹkan tí mo sọ yẹn, ẹ̀tọ́ ni nǹkan tó fi ń dẹ̀ sọ nìyẹn. Ẹ má gbọ́dọ̀ ṣètọ́jú ẹ̀ náà nítorí pé ọgbẹ́ ti wà.